Adérónkẹ́ ọmọ Adéretí bàbá rẹ̀ ló nílẹ̀ ìwọ máa rìn máa yan bàbá rẹ̀ ló nílẹ̀ ẹ bá mi pè é kí orí rẹ̀ ó wò ó Chief Mrs. Adérónkẹ́ ọmọ Adéretí aya Adéyẹmí tó ti wá pé 50 ọdún nílé ayé ọ̀dáyé ọmọ onífẹ̀ẹ́ Òǹtólú ọmọ akábọ̀ owó rẹ̀ mọ́ mo súnmọ́ bá nífẹ̀ẹ́ mo là ń kún wọn ò wọ́ba ló ní ìṣẹ́ṣẹ́ fún Adérónkẹ́ gbéra nílẹ̀ wọ́dí ìdí ó ṣe bí ọmọ bá ṣe ń ṣe. Oya mú jọjọ jàre mú jọjọ Adérónkẹ́ mú jọjọ jàre oya mú jọjọ aya Adéyẹmí mú jọjọ jàre oya mú jọjọ ọmọ Adéretí mú jọjọ jàre mú jọjọ nítorí pé ojú ti rádùn mú jọjọ ojú ẹ rádùn ó sì mú sùn jẹ o ọ̀rọ̀ yìí ọ̀dà ariwo bọ́ọ̀bà lè mú jọjọ ọ̀rọ̀ yìí ọ̀dà àgbàní bọ́ọ̀bà lè mú jọjọ. Ilé ló bọ́gẹ̀ kè ṣàjòjì ara Adérónkẹ́ ilé ló bẹ́ wà o kè ṣàjòjì ara ẹ̀wù ọmọ bó ṣe pọ́n ẹ̀wù aṣọ tó ró tòun gèlè orí ẹ̀ gbogbo ẹ̀gún rẹ́gẹ́ ilé ló bọ́gẹ̀ kè ṣàjòjì ara níbí ẹ̀ máa ṣọ wọ́n nílé ayé wọn lẹ́ni bí ẹ̀ ó máa ṣọ wọ́n o wọ́n ní kò sí irú ẹ̀ lóde ilẹ̀ iye níbí ẹ̀ máa ṣọ wọ́n. Bí àgbẹ̀ bá láwùn aláwùn aró bí àlùkò bá fẹ́ láwùn aláwùn kò sùn bí lékele kí ọ̀làwùn yóò sì kẹ́ fún wọn láwọn èèyàn ò dẹ̀bi chántà nítorí Chief Mrs. Adérónkẹ́ bọ́bá ṣèlú of Àjàsá Kingdom àyà Adéyẹmí o ọmọ Adéretí tí sọjọ́ ọ̀bí lónìí ẹja lọ́rẹ̀ èèyàn fún nínú rẹ̀ ni bọ́bá ṣèlú of Àjàsá Kingdom ṣé bó rí pé mo wà lọ́dọ̀ rẹ̀ ìyá mi tó dára tó rẹwà lóbìnrin rọ̀gbọ̀dọ̀ bí ẹ mọ èèbó lórí ó dára tán tẹ̀gàn kan ò aṣọ́ba lára mu ni agúnlẹ́yìn ju ìwà ni wọ́n ké sí o ìyálóde àwọn arẹwà obìnrin tí mo ń fojoojúmọ́ dọ́kọ̀ lọ́rùn nínú ilé dákun mọ́ gbẹ̀sẹ̀ lọ́kọ̀ọ̀kan pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́mọ ejò orin 50 ọdún rẹ ti pé o Adérónkẹ́ o kí ló ṣe ètò onídùúpẹ́ fọlọ́dúnmarè wọ́ba tó jí ọdún ìwọ náà kọ́ ọ́ ṣe bọ́lọ́dúnmarè wọ́ba ni adáni wálé ayé kò ní jí ó fọdún eléyìí ṣàṣemọ́ nítorí ọdọọdún la mọ́ rí orógbó ó di dandan kó ń gbó láyé ọdọọdún la mọ́ ráwùsà ọdọọdún lè wí àbíyáyà ń sa 50 bí ọdún bá kàn ọdún Adérónkẹ́ o ìran pèrègún wọn máa wọ̀ tuntun bọ̀ wálé ayé ìwọ́de pèrègún lóde tòní ikú ní bá ń bẹ lóde mo yà á fún ọ àrùn níbẹ̀ lóde mo yà á fún ọ tó fò tàrùn kó mọ́ gbénú gbẹ̀wò ọ́ o kíre gbogbo kó mọ́ bọ̀ lọ́dọ̀ rẹ nítorí tẹ̀rín tọ̀yàyà làgbàrá fi ń kórè tiẹ̀ fódò orí òjẹ́ ń lè mọ rí ọ pé orí òjẹ́ ń lè mọ rí ọ pé nígbà gbogbo ọmọ lọ́jọ́ bí ṣe bó ń gbọ́ dídùn ẹnu mi ẹni mọ̀ yín ló rán mi wá èèyàn tó mọ̀ rírì rẹ̀ ló rán mi wá orí Uche àbúrò rẹ̀ ló ní wá mọ́ ṣàpọ́nlé rẹ̀ dáadáa ó ní kìyọ́ bí ológun ẹrú ó ní mbóhùn kìyọ́ bí ó ní wọ́n fa ọgbọ̀n Uche ní mọ́ kìyọ́ bí wọ́n ti ń kó lórí láàfin ọba olóhùn tó bá wọn lójú bẹ́ẹ̀ lọ ó légungun bí eyín ṣọ̀wọ́n ní agbárí ó ní kò sọ́ọ̀sà tí ó tún ṣe bí ògùn lágbẹ̀dẹ onírúurú ẹ̀ṣọ́ wọn nílé ayé o Adérónkẹ́ aya Adéyẹmí
mi wọ́n ní bó ti ń ṣe náà ni ó sì mọ̀ ṣe lọ wọ́n lọ́lọ́run bò ní padà lẹ́yìn rẹ̀ ó wá ní mọ̀ relé àwọn bàbá rẹ̀ jẹ́rẹ̀lẹ̀ o Chief Mrs. Adérónkẹ́ ọmọ Adéretí Ayádéyẹmí orí Adéwádìí púpọ̀ Adédì púpọ̀ lọ́dọ̀ rẹ̀ débi chanta mọ́lẹ́mi ò jẹ́rí ọba fín kàkà kí n rọba fín máa ya di ìmọ̀kùn ẹ̀ṣin ọba Adérónkẹ́ mo rí ibà lójúdé bàbá rẹ̀ kí n tó mọ́ lọ kábíyèsí mọ́lẹ́mi ò dákàrà wọ́n bá kú ọmọ wọn nílé onífẹ́ àbúrẹ́ ọmọ Adéretí ọmọ kọ́níyàn nílé bàbá rẹ̀ ọmọ onífẹ́ àbúrẹ́ níbi ojúmọ́ tí ń gbé mọ́ wálé ayé ìpè ọ̀ní ẹ̀rù jẹjẹ wọ́n láì dúró káàkiri wọn nífẹ̀ẹ́ ọ̀níṣẹ́ rọ́mọ pani a ò gbọ́dọ̀ bẹ̀rẹ̀ káàkiri wọn nífẹ̀ẹ́ oyè làgbo tòǹgà kò bẹ̀rẹ̀ là ń kí wọ́n nífẹ̀ẹ́ ohun tó lù ó bàbá kí wọ́n nífẹ̀ẹ́ àìtàbẹ̀rẹ̀ ojú rábẹ́ sá àwọn bàbá yín ẹbọ ni wọ́n fi ní ṣe ọ̀dá yẹ ọmọ nífẹ̀ẹ́ ohun tó lù ó ṣó ń gbọ́ bí mo ti ń kílé bàbá rẹ̀ mẹ́jọ làgbàjòyè tí ń bẹ lápá ọ̀tún mẹ́jọ làgbàjòyè tí ń bẹ lápá òsì nílé yín àgbààgbà wádìí mẹ́rìndínlógún tí wọ́n ń bólú fẹ́ gbìmọ̀ràn nínú ilé bàbá rẹ̀ àbú ọmọ olódò kan tẹ́rẹ́rẹ́ ọmọ Adéretí ẹ̀yin náà lè wọ àbú ọmọ olódò kan tààrà bó bá ṣàn wéréke yóò sì túmọ̀ ṣàn yóò mọ̀ ṣàn wéréke odò ọ̀hún dẹ́kùlé ọ̀ṣinlẹ̀ ó dá bàtà ó dẹ́kùlé adéláwẹ̀ ó lọ́ọ̀rẹ́ èdò òkun àwọn aṣá akẹ́kẹ́ ojú láíláí wọn ò gbọ́dọ̀ pọ́n mi bẹ́ẹ̀ mú àwọn abàbàjà wọn ò gbọ́dọ̀ wẹ̀sẹ̀ ìṣọ̀wọ́ oníṣọ̀bọ̀rọ̀ o bí ní ó pọn mi odò náà gbẹ Adérónkẹ́ ńlẹ́ ó káre ọmọ onílùkànlùkàn ọmọ Adéretí tí wọ́n fàwọ̀ ẹkùn náà ṣe aṣá kékeré ojú ò gbọ́dọ̀ jó abàbàjà ò gbọ́dọ̀ yẹsẹ̀ ìṣọ̀wọ́ oníṣọ̀bọ̀rọ̀ bí ní ojoojó lù náà yá nínú ilé bàbá rẹ̀ bàǹtẹ́gbọ̀rọ̀ ọtí múlé onífẹ́ wù mí gbé ẹ̀bùjojúmọ́ àmọ́ múlé bàbá yín sú mi orí káfárí àpapọ̀dá kan sí kíní ọ̀hún wuyì nífẹ̀ẹ́ bàbá rẹ̀ ìkúnlẹ̀ rúgùdù ọmọlé onífẹ́ wù mí gbé ẹ̀bùjojúmọ́ ní múlé bàbá yín sú mi lọ ó kàrè ilẹ̀ o ọmọ adádé owó rẹ̀ mọ́ aya ọ̀túnba dákúmọ́ gbẹ̀sẹ̀ lọ́kàn kò ní nira béèyàn bá ní ó mọ́mọ́ ṣàmọ́dún ikú tó yáwọ́ ni wọ́n mọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ fún Òṣòlé ló perí rẹ̀ níbi ọ̀kọ̀ọ̀kan ní kú ọmọ lù wọ́n pa béèyàn bá ní ó mọ ló lẹ̀ yí pẹ́ onítọ̀hún á fi ọ sílé ayé lọ èmi dẹ̀bi chanta alóyin lóhùn olóhùn oyin mo wí bẹ̀ wọ́n